Ẹ kú dédé àsìkò ibo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, ohun aláàánú wa, látìlẹ́yìn wa, aṣẹ́yìn lọ́ba gbé yín ga fún àánú àtòjú rere ní àlàtì àrígbà tí a tún fi rí ọjọ́rú, ìyẹn ọjọ́rú ìkejì nínú ọdún 2026. Ògo ní fún orúkọ yín Ọlọ́run aláàánú wa. A gbàdúrà wípé nínú ọdún yìí o, ire ayọ̀ ìbùkún ìtẹ̀síwájú ìgbéga yóò rú wá fún wa. A ó rí ọ̀nà gbégbá, a ó sì ṣe àṣeyọrí pọ́nbélé. Àti pé ọ̀rọ̀ tí a ó gbéyàwó lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́rú ọjọ́ keje oṣù kìíní. Àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé ohun ìhámọ́ra ìmọ́lẹ̀ apá kejì. Ohun ìhámọ́ra ìmọ́lẹ̀ apá kejì, nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Pétérù kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn-án. A sì mú bíbélì kíkà wá nínú ìwé Róòmù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹwàá dé ìkẹrìnlá. Bíbélì ní ọdún kan, ìwé Genesis orí ìkẹrìnléníogún títí dé ìkarùndínlọ́gbọ̀n àti orin ìkọkànléníọgbọ̀n. Má fà wá fún ìdánwò. Nígbà tí a ó ka ẹsẹ̀ àkọ́sórí wa tí a mú nínú ìwé Pétérù kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹ má ṣe fi búburú san búburú o, tàbí fi èébú san èébú, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ẹ máa súre, nítorí èyí ni a pè yín sí o, kí ẹ̀yin kí ó lè jogún ìbùkún. Ìgbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Róòmù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹwàá dé ìkẹrìnlá. Róòmù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹwàá dé ìkẹrìnlá. Ìfẹ́ kì í ṣe ohun búburú sí ọmọlàkejì rẹ̀, nítorí ìfẹ́ ni àkójá òfin. Àti ẹ̀yin bí ẹ ti mọ àkókò pé ó ti tó wákàtí nísinsìnyí fún yín láti jí lójú oorun yín o, nítorí nísinsìnyí ni ìgbàlà wa súnmọ́ etílé ju ìgbà tí àwa ti gbàgbọ́ lọ. Òru bù kọjá tán, ilẹ̀ sì fẹ́rẹ̀ mọ́, nítorí náà ẹ jẹ́ kí a bọ́ ara iṣẹ́ òkùnkùn sílẹ̀ o, kí a sì gbé ìhámọ́ra ìmọ́lẹ̀ wọ̀. Jẹ́ kí a máa rìn ìrìn tòótọ́ bíi ní ọ̀sán, kì í ṣe ní ìréde òru àti ní ìmutípara, kì í ṣe ní ìwà èérí àti ìwà wọ̀bìà, kì í sì ṣe ìjà àti ìlara, ṣùgbọ́n ẹ gbé Jésù Kristi Olúwa wọ̀, kí ẹ má ṣe pèsè fún ara láti mú ìfẹ́kùfẹ́ rẹ̀ ṣẹ o. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Lánàá mo sọ pé o gbọ́dọ̀ ṣe ọkàn rẹ sí ìmọ́lẹ̀ Ọlọ́run dípò kí ìbínú borí rẹ. Nígbà tí ìwọ bá ń bínú tí o sì ń kórìíra ní gbogbo ìgbà tí ẹnìkan bá ṣẹ̀ ọ́, ò ń ṣe ara rẹ sílẹ̀ fún ìkọlù ẹ̀mí òkùnkùn nìyẹn o. Tí o bá wò ó dáadáa, tí o wò ó fínífíní nínú gbogbo ìjàkadì àbí ìjákulẹ̀ tàbí ọgbẹ́ tí o ní ìrírí rẹ̀, wàá rí pé ọkàn rẹ gan-an ní ibi àfojúsùn. Èṣù fẹ́ kí ó jẹ́ kí ìkórìíra kí ó wọnú ọkàn rẹ lọ náà nì, kí ó fi ọfà rẹ̀ ránṣẹ́ sí ọ. Kí èṣù kí ó bá lè fi ọfà rẹ̀ ránṣẹ́ sí ọ, wọ́n lè ní ibi láti dúró, ibi tí ọfà yóò wọlé sí ní ọ̀pọ̀ ìgbà. Nígbà tí àwọn aṣojú èṣù bá gbìyànjú láti kọlù Kìrìsìtẹ́nì tí wọn kò ṣe àṣeyọrí, wọ́n máa ń ṣe gbogbo ohun tó ṣeé ṣe láti mú kí onígbàgbọ́ náà kí ó bínú. Nígbà tí wọ́n bá ti lè mú onígbàgbọ́ náà bínú kí ó sì kórìíra, ìkọlù wọn a sì ní ibi láti dúró sí. Ìdí nìyí tí o fi gbọ́dọ̀ máa wo ara rẹ kí o sì máa wọ aṣọ ìhámọ́ra ìmọ́lẹ̀ ní gbogbo àkókò. Má sì jẹ́ kí ìbínú àti ìkórìíra wọ inú ọkàn rẹ o, nítorí pé ó jẹ́ ààbò fún ìwọ fúnra lára rẹ. Nígbàkúgbà tí èṣù bá rí ẹni tí òun kò lè mú bínú tàbí kí ó bà á nínú jẹ́, ó ti rí ẹni tí kò lè borí nìyẹn o. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹrìnlá, Bíbélì sọ pé Dáfídì hùwà pẹ̀lú òye. Èyí túmọ̀ sí pé ó yàgò fún ohunkóhun tí yóò bà á lọ́kàn jẹ́. Àní nígbà tí Sọ́ọ̀lù ọba gbìyànjú láti pa á, kò bínú rárá o, kò sì gbìyànjú láti gbẹ̀san rárá o. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkẹrìnlélógún
ẹsẹ̀ ìkejì dé ìkẹsàn-án. Ó ní àǹfààní láti pa ọba Sọ́ọ̀lù o, ṣùgbọ́n ó kàn gé díẹ̀ lára etí aṣọ rẹ̀. Kódà nígbà tí ó ṣe bẹ́ẹ̀, Bíbélì sọ pé ọkàn rẹ̀ kò lélẹ̀ nítorí nǹkan tí ó ṣe yìí. Èyí fi hàn pé ó jẹ́ ọkùnrin tí aṣọ ìhámọ́ra ìmọ́lẹ̀ rẹ̀ kò tíì bàjẹ́. Ìdí nìyí tí ó fi di ọba ní ìkẹyìn gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pinnu rẹ̀. Mo gbàgbọ́ pé tó bá jẹ́ wípé ńṣe ni Dáfídì pa Sọ́ọ̀lù, kò bá má ti di ọba rárá o, bí ó tilẹ̀ jẹ́ wípé ètò Ọlọ́run lórí rẹ̀ ní láti jẹ́ kí ó jọba. Tí ìwọ bá fẹ́ kí ètò Ọlọ́run ṣẹ lórí rẹ, má jẹ́ kí ìkórìíra wọ inú ọkàn rẹ o. Má fi ààyè fún èṣù láti ba àyànmọ́ rẹ jẹ́ rárá o. Nígbà míì, àwọn Kìrìsìtẹ́nì kan máa ń jẹ́ kí wọ́n ṣe àwọn níkà. Wọ́n máa ń fi ààyè gba àwọn ènìyàn láti ṣe wọ́n níkà. Wọn kò sì ní gbẹ̀san o. Dípò bẹ́ẹ̀, wọn á tún máa ṣìpẹ̀ fún àwọn tí ó ṣe wọ́n níkà tí ó dá wọn lóró. Ayé àpérò àwọn Kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni aṣiwèrè. Ṣùgbọ́n wọ́n mọ ohun tí wọ́n ń ṣe, wọn kì í ṣe aṣiwèrè o. Àwọn Kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ máa ń ṣọ́ra gidigidi fún ìbínú tàbí ìkórìíra kékeré kí ó má bàa ba ìpinnu ògo Ọlọ́run jẹ́ fún wọn. Olùfẹ́, mo fẹ́ rọ̀ ọ́ kí o má ṣe fi ààyè fún èṣù o nínú ayé rẹ. Bójútó aṣọ ìhámọ́ra ìmọ́lẹ̀ rẹ o, kí o lè ṣe àmúṣẹ ìpinnu Ọlọ́run fún ayé rẹ. Kókó ọ̀rọ̀: dáàbò bo ọkàn rẹ kúrò nínú ìbínú kí o má bàa pàdánù ọjọ́ iwájú ọlọ́lá tí ó wà níwájú rẹ. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ o láti ní ìhámọ́ra ìmọ́lẹ̀, kí n má bínú, kí n má sì ní ẹ̀mí ìkórìíra nínú ọkàn mi, kí ọjọ́ iwájú, ọjọ́ ọ̀la tí ó lógo tí o ní fún mi ní ìpinnu kí ó lè wá sí ìmúṣẹ. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, kẹ́ máa bá mi share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.